Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ti sọ di mímọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti má mikàn wípé gbogbo ohun tí ó gbówó lérí lórílẹ̀-èdè Nàìjíríà ni ó ń bọ̀ wálẹ̀. Ẹni tí ó jẹ́ agbẹjọ́rò tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà Femi Falana ló ti rọ àjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣe ìdáàbòbò àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n sì pẹ̀yìndà lẹ́yìn ìjọba. Alákòóso olúùlú lẹwa Àbújá Nyesom Wike ló ti rọ àwọn adarí ẹlẹ́sìn lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa tẹ̀síwájú nípa gbígbàdúrà fún orílẹ̀‐èdè Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ló ti sọ di mímọ̀ pé òun yóò máa tẹ̀síwájú láti máa finá mọ́ àwọn tí ikùn Nyesom Wike. Àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti ṣe àwárí ọmọ tuntun kan lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n gbé sí ẹ̀gbẹ́ igbó. Lẹ́ka ìròyìn eré ìdárayá, ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lónìí láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa, aṣọ́lé fún ikọ̀ Super Falcons ti sọ di mímọ̀ wípé àwọn yóò na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV, lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ìṣèjọba rẹ̀ ni yóò máa gbìyànjú láti rí pé gbogbo nǹkan wálẹ̀ nípa ti bí àwọn nǹkan ṣe gbé owó lérí lórílẹ̀-èdè Nàìjíríà, àti pé òun yóò wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń dojúkọ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ ọ̀rọ̀ ìdánilójú yìí lásìkò tó gba àlejò ìgbìmọ̀ olùpolongo ti ẹgbẹ́ òṣèlú APC ní ìlú Àbújá, níbi tí wọ́n ti ṣínú àwẹ̀ lọ́jọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ di mímọ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ pé òun kì í ṣe ẹni tó jẹ́ ọlọ́wọ́ idán láti mú àwọn nǹkan yí padà lójú ẹsẹ̀. Ó sọ di mímọ̀ pé káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má mikàn kí wọ́n sì má fòyà, bí pé gbogbo àwọn nǹkan tó dàbí ìṣòro tó jẹ́ kí àwọn nǹkan gbé owó lórílẹ̀-èdè Nàìjíríà ló ń bọ̀ wá sópin. Bẹ́ẹ̀ kò bá gbàgbé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti yọ owó ìrànwọ́ epo kúrò tí nǹkan sì lọ bó ṣe yẹ kó lọ nípa ti pàṣípààrọ̀ ètò owó orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó gùn lé ipò aláṣẹ ti orílẹ̀-èdè Nàìjíríà nínú oṣù karùn-ún ọdún 2023. láti ìgbà náà ni gbogbo àwọn kan ti ń gbé owó lérí tí àwọn kan sì dàbí ìṣòro fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe sọ níbi ìpàdé náà, ó ní ìṣèjọba rẹ̀ ni wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun láti rí pé gbogbo nǹkan ló padà bọ̀ sípò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun mọ̀ pé àwọn ìgbìmọ̀ ìpolongo òun lásìkò ètò ìdìbò ni wọ́n ti ṣe ìlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun yóò fún wọn ní ohun tó dára lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ohun tó dára wọ̀nyí ni òun ti ń ṣiṣẹ́ kí ó bá lè wáyé lórílẹ̀-èdè Nàìjíríà, àti pé òun kì í ṣe ọlọ́wọ́ idán. Agbẹjọ́rò tó jẹ́ gbajúgbajà tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórílẹ̀-èdè Nàìjíríà Femi Falana ló ti fi àná òde yìí kọminú fi èròǹgbà rẹ̀ hàn nípa ti bí àwọn adarí àjọ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà NAS bí wọ́n ṣe ń jẹ́ agbẹnusọ fún ìṣèjọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló sọ di mímọ̀ wípé kí wọ́n yà kúrò lójú ọ̀nà àti máa jẹ́ agbẹnusọ fún ìṣèjọba ní orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n sì jẹ́ kí káwọn náà kí wọ́n wà lórí ojú ọ̀nà láti ṣe ìfilọ́lẹ̀ ohun tí wọ́n gbé dání.
Femi Falana ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé kan èyí tí ó wáyé níbi ètò kan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó fìdí kalẹ̀ sí Ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé àwọn adarí ìgbìmọ̀ àjọ NASS ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ronúpìwàdà kí wọ́n sì máa ní èròǹgbà láti máa ṣe ìdáàbòbò fún àwọn akẹ́kọ̀ọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ di mímọ̀ sí iwájú wípé bí àwọn adarí wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan wọ̀nyí kò fi hàn wípé wọ́n wà lẹ́yìn àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ di mímọ̀ sí iwájú wípé àwọn ìgbìmọ̀ yìí ni ó yẹ kí wọ́n máa ṣe gbogbo ohun tí ó yẹ kí wọ́n ṣe láti ṣe ìdáàbòbò fún àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè yìí kí wọ́n sì gbìyànjú láti kópa tiwọn nípa ti ọ̀rọ̀ ètò ajé orílẹ̀-èdè Nàìjíríà kí ó má bàa ṣe ìpalára fún ètò ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán Fẹ́mi Falana sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo wọn ní àwọn akẹ́kọ̀ọ́ ní àwọn adarí ọjọ́ ọ̀la ṣùgbọ́n àwọn nǹkan ti dàbàrú ọjọ́ ọ̀la àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí nípa ti bí àwọn ìjọba ti ń tọwọ́ bọ ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Ó wá sọ di mímọ̀ wípé kí wọ́n má jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kó ṣì wọ́n lọ́nà nítorí àsìkò kò sí dúró de ẹnì kankan. Ẹni tí ń ṣe alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike ló ti sọ di mímọ̀ nígbà tí àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ adarí ẹ̀sìn ṣe àbẹ̀wò sí ọ́fíìsì rẹ̀ ní olúùlú ilẹ̀ wa Àbújá. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ fún wọn wípé kí wọ́n máa tẹ̀síwájú àti máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Nyesom Wike ló fi ọ̀rọ̀ yìí léde níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn ènìyàn ilé ìjọsìn tí wọ́n pe orúkọ wọn ní Methodist Church of Nigeria. Ẹni tí adarí wọn léwájú fún Olivia Ali Abba níbẹ̀ ló ti sọ di mímọ̀ fún wọn ní ìlú Àbújá wípé kí wọ́n tẹ̀síwájú láti máa rọ àwọn adarí ẹlẹ́sìn tó kù lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ìwà ìgbàlà àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà torí pé àdúrà ó jẹ́ kọ́kọ́rọ́ tó ṣe pàtàkì. Bákan náà ló sọ di mímọ̀ wípé láìsí àdúrà àbí Ọlọ́run lórílẹ̀-èdè Nàìjíríà kò sí àṣeyọrí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe. Ó sọ di mímọ̀ sí iwájú wípé òun rọ̀ wọ́n láti máa ṣe àdúrà fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ọ̀tá àbí èṣù ni ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí lójú ayé àti lójú ọ̀run àwọn kò sì ní fi àyè gba orúkọ wọ̀nyí nípasẹ̀ àdúrà ní eléyìí lè fi wáyé. Lákòótán Nyesom Wike wá ṣe ìlérí fún àwọn olórí ẹlẹ́sìn tí wọ́n ṣe àbẹ̀wò sí wípé ìbéèrè wọn láti rí ilẹ̀ gbà ní olúùlú ilẹ̀ wa Àbújá ni òun yóò mú wá sí ìmúṣẹ. Ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Rivers ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Siminalayi Fubara ló ti ṣe ìlérí pé òun yóò máa finá mọ́ gbogbo àwọn tí igun alákòóso olúùlú ilẹ̀ wa ìyẹn Nyesom Wike láti má rí pé wọ́n sinmi nígbàkúgbà. Fubara ẹni tó pagi ìkìlọ̀ yìí lásìkò tí ó ń sọ̀rọ̀ tó ń ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ àwọn nǹkan tó dàbí orúkọ kan èyí tí ẹgbẹ́ òṣèlú PDP èyí tí wọ́n fi léde lórí ẹ̀rọ ayélujára. Níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ayédèrú ni àwọn orúkọ ìgbìmọ̀ èyí tí wọ́n fi léde. Bákan náà ló sọ di mímọ̀ wípé bí wọ́n bá ṣe àkíyèsí wípé látìgbà tí Nyesom Wike ti fi ipò gómìnà sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers ni àwọn kan ti dàbàrú lẹ́ka ètò òṣèlú ní ìpínlẹ̀ náà. Ó wá sọ di mímọ̀ fún àwọn ènìyàn tí wọ́n jọ pàdé níbi tó ti ń sọ di mímọ̀ fún wọn wípé kí wọ́n má fòyà kí wọ́n má bẹ̀rù wípé àwọn orúkọ ìgbìmọ̀ tí wọ́n rí lórí ẹ̀rọ ayélujára yẹn ni òun yóò ṣe ìlérí rẹ̀ wípé kò ní fi ẹsẹ̀ múlẹ̀ lásìkò tí òun jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers. Ọmọ tuntun jòjòló kan tí wọ́n pati sí ẹ̀gbẹ́ igbó ní agbègbè kan tí wọ́n pè ní Abangana ìjọba ìbílẹ̀ Njokoka ìpínlẹ̀ Anambra ni wọ́n ti ṣe àwárí gẹ́gẹ́ bí àwọn tí ń gbé ní agbègbè náà ti ṣe ṣàwárí ọmọ tuntun náà. Ẹnìkan tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ di mímọ̀ wípé ọmọ náà ni wọ́n ti gbé lọ sí ibi tí ó ti ń gba ìtọ́jú lọ́wọ́ yìí lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n ṣe àwárí ọmọ náà nínú igbó
lẹ́yìn èyí tí wọ́n gbé sí. Bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé ìtọ́jú yẹn ni àwọn ti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ti fọ́nrán kan èyí tí wọ́n fi léde. Nínú fọ́nrán náà ni wọ́n ti rí ibi tí wọ́n ti tọ́jú ọmọdé yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ìlérí rẹ̀. Bákan náà ni ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyẹn Tokochukwu Ikenga sọ di mímọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni àwọn ti fi sí àkọsílẹ̀. Bákan náà àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọmọ náà láti lè mọ ibi tí ó ti ṣẹ̀ wá. Lẹ́ka ìròyìn eré ìdárayá, aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè Nàìjíríà Tochukwu Olúhẹ̀yì ló ti sọ di mímọ̀ wípé tí ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons tí wọ́n bá fẹ́ jáwé olúborí lónìí wọ́n gbọ́dọ̀ ní ìwà ìgboyà láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin ti orílẹ̀-èdè South Africa. Radradrum ni wọ́n ti ń wòye òun àti ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Super Falcons láti dé ibi ìdíje Olympic Games ti ọdún 2024 èyí tí yóò máa wáyé ní ìlú Paris lórílẹ̀-èdè France. Bákan náà ni ẹni yìí sọ di mímọ̀ fún àwọn akẹgbẹ́ rẹ̀ wípé tí wọ́n bá rí wípé ó ti tó ọdún mẹ́rìndínlógún báyìí tí àwọn ti kópa gbẹ̀yìn níbi ìdíje Olympic Games. Bákan náà ló sọ di mímọ̀ wípé tí ẹ bá wo àtìgbà tí àwọn ti jọ ń figagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa wọn yóò rí pé ọ̀pọ̀ ìgbà ni ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin South Africa máa ń jáwé olúborí níbi tí ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé láàrin ẹ̀mẹ́rin tí wọ́n ti kojú jáwé olúborí lẹ́ẹ̀mẹ́ta. Ó wá sọ ní àkótán wípé àṣeyọrí òní ló jẹ́ àfojúsùn àwọn tí àwọn bá fẹ́ ṣe àṣeyọrí òní bí wọn kò bá gbàgbé pé lásìkò tí wọ́n kojú ara wọn níbi ìdíje WAFCON tó wáyé lórílẹ̀-èdè Morocco wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n rí ọwọ́ mú ju àwọn lọ torí àwọn fi àyè gbà wọ́n láti ṣe bí ó ṣe wù wọ́n nígbà náà. Ṣùgbọ́n abala kejì ìfẹsẹ̀wọnsẹ̀ náà làwọn ti rí ọwọ́ mú ṣùgbọ́n àsìkò ti lọ kí àwọn tó rí ọwọ́ mú. Ó wá sọ di mímọ̀ wípé irúfẹ́ nǹkan wọ̀nyí kò tún gbọdọ̀ wáyé lónìí torí náà àṣeyọrí ni àwọn ń bá lọ. Bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹgbọ́n kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé gbogbo ohun tó lọ sókè tó gbówó lérè ni yóò padà wálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó jẹ́ gbajúmọ̀ agbẹjọ́rò tí ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà Femi Falana ló ti sọ di mímọ̀ wípé àwọn ìgbìmọ̀ adarí àjọ àwọn akẹ́kọ̀ọ́ NANS ni wọ́n ti yà kúrò lójú ọ̀nà tí wọ́n fi dá wọn sílẹ̀. Ẹni tí ń ṣe alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike ló ti rọ àwọn adarí ẹlẹ́sìn lórílẹ̀‐èdè Nàìjíríà láti máa tẹ̀síwájú láti máa gbàdúrà fún orílẹ̀‐èdè Nàìjíríà àti ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lásìgbò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ló ti tẹ̀síwájú níbàámu bí gómìnà Fubara ṣe sọ di mímọ̀ pé òun kò ní tẹsẹ̀ dúró láti máa finá mọ́ àwọn tí igun Nyesom Wike. Àwọn olùgbé àgbègbè kan ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti ṣe àwárí ọmọdé tuntun kan èyí tí wọ́n pa tì sínú igbó lẹ́yìn ọjọ́ méjì. Lẹ́ka ìròyìn eré ìdárayá, aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù obìnrin orílẹ̀-èdè Nàìjíríà Super Falcons ló ti sọ di mímọ̀ wípé bí àwọn bá fẹ́ ṣe àṣeyọrí lónìí àwọn gbọ́dọ̀ ní ẹ̀mí ìgboyà láti kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè South Africa. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwòye Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa òlọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire o, ire kàbìtì. Audio Jungle.